Ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá láti ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìbójútẹ̀ fún òwò ojú náà ní fọ́ ètí tẹ̀sí fi ń bọ̀ wá ètí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà láyé fún Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó gbálẹ̀ gbòde tó tún mú wá sójú mọ́ màwòrán àtẹ̀tí ìgbà ìtẹ̀jọ́ olùfẹ́ mi kókó oníròyìn ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Nàìjíríà ò tí ì fararọ láàrin ọdún méjì ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu rárá o, kàkà kéwì àgbọn sì dẹ̀ báyìí líle ló tún lé sí i, àwọn aráàlú náà pariwo síta. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí kò dín ní 150 million ní àìsí ètò ààbò ń bá fínra lórílẹ̀-èdè Nàìjíríà tá a wọ̀ yìí. Nuhu Ribadu ló sọ èyí di mímọ̀. Kò dín ní ajínigbé mẹ́ta táwọn ọlọ́pàá ti yìnbọn padà nù báyìí lásìkò ìdojúìjàkọ ara ẹni èyí tó wáyé ní ìpínlẹ̀ Delta. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá tún dóòlà ẹ̀mí ènìyàn tí kò dín ní 23 ní ìpínlẹ̀ Niger àti ti Enugu kúrò lákàtà àwọn ajínigbé. Ológun owó ìpínlẹ̀ Enugu tọ́wọ́ bà ní Sẹ̀mẹ́ bọ́dà ló ti ṣe ní àlàyé pé òkú àwọn ènìyàn tó bá ní àjàalẹ̀ ní ilé òun iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá òun ni òun ò lọ́wọ́ kankan nínú rẹ̀. Ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó pani lẹ́rìn músẹ́ wò pẹ̀lú bí bàbá ọmọ tuntun ṣe bẹ́ẹ̀ tó dákúnra gbadan lẹ́yìn tí ìyàwó rẹ̀ tó bí ìbẹ̀ta fún un ní ìpínlẹ̀ Kogi. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Orílẹ̀-èdè Nàìjíríà kò fararọ láàrin ọdún méjì ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kàkà kéwì àgbọn sì dẹ̀ líle ló tún ṣe bẹ́ẹ̀ tó ń le sí i, àwọn ará ìlú náà pariwo síta. Pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń ṣe ayẹyẹ ọdún kejì lórí àlééfà tó ti gba ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà, níṣe ni oríṣiríṣi ọ̀rọ̀ ló ti jáde láti ìgbà táàrẹ ti ṣe ayẹyẹ yìí. Níṣe làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lákọ lábo tọmọdé tàgbà náà ti ń sọ bí ojú ìwòye tiwọn nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe rí nígbà tí wọ́n máa ṣe àlàyé láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ìjọ ní ìpínlẹ̀ ní Niger Delta èyún ọ̀jọ̀gbọ́n Benjamin Okaba ó máa ṣe àlàyé wípé ṣẹ́rí jíjẹ àti mímu ó ti di ìnira lásìkò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tá a wà yìí fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tàtẹ̀yìnwá la rí tà ń sọ títẹ̀lé yìí ó tiẹ̀ tún wá lé kẹ́ńkà tó sì ṣe bẹ́ẹ̀ tún burúkú ju ti àtẹ̀yìnwá lọ. Ntí oníkúlùkù jẹ òun ni wọ́n wá káàkiri tí ò jẹ́ kẹ́nikẹ́ni kó lè ronú ara aṣọ sọ́rùn àbí àti ẹ̀ńkọ́lé nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bẹ lóde yìí, nígbà tí ọ̀jọ̀gbọ́n ọ̀hún Benjamin tí ó tún máa tẹ̀síwájú nínú àlàyé wọ́n bá sọ dìbò wípé sẹ́rásìkò tá a wọ̀ yìí níṣe ni bó sáti jẹun kò sí so tí yóò kankan nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí, torí wípé túláàsì làwọn èèyàn fi ń jẹ méjì jẹ lójúmọ́ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ni àgbáríjọ àwọn abilékọ ilẹ̀ Ìgbò tí wọ́n jẹ́ Igbo Women Assembly ìyún ẹni tó jẹ́ ààrẹ wọn Lolo Nneka Chimezie tó náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé n tó tiẹ̀ burúkú jùlọ lásìkò ìṣèjọba ọdún méjì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àìsí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ti wù kó máa nípa àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ó ní ẹ̀mí wọn fojoojúmọ́ tó fi ń wà nínú ewu pẹ̀lú ìkọlù àwọn agbésùmọ̀mí àtàwọn báńdíìtì lóríṣiríṣi. Ó ní kódà ibi tẹ́ẹ̀ ti mọ̀ wípé ọ̀rọ̀ fararọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká tún lọ wo ìlú Àbújá tí ń ṣe ilé agbára fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bá ṣe ń sọsẹ́ lọ́tún náà tó ń sọsẹ́ lọ́sì ní ibẹ̀, nígbà tí wọ́n tún máa ṣe àlàyé wọ́n tó sọ dúnmọ̀ láwọn ará ìlú wọn níṣẹ́ rí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC ó ní kankan tí wọ́n ti tọ́jú tó sì ti pèsè kalẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó nítorí wípé nínú ìṣèjọba ààrẹ àná tí ń ṣe ti Muhammadu Buhari òun là ṣiṣẹ́ ti pọ̀ ló ti wáyé tá a sì ń sọ wípé ti Buhari ó burúkú jù, ṣùgbọ́n kàkà kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó fi ṣe bẹ́ẹ̀ tún àwọn tó ti bàjẹ́ ṣe níṣẹ́ ló tún ṣe bẹ́ẹ̀ tó ń yínná mọ́ tó sì ń fúnná mọ́ tó ń fi ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára lásìkò ìṣèjọba rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ táwọn ará ìlú sọ lóríṣiríṣi nípa bí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe rí láàrin ọdún méjì tó ti wà lórí àlééfà báyìí.
ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí kò dín ní 150 ní àìsí ètò ààbò bá fínra lórílẹ̀-èdè yìí Nuhu Ribadu ló sọ èyí di mímọ̀. National Security Adviser tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà lórí ètò ààbò Nuhu Ribadu ọ̀nà máa ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò ìpàdé ìbuwọ́lù àjọṣepọ̀ láàrin àwọn tó ń gbógun ti àwọn agbésùmọ̀mí àti àwọn ènìyàn tó ń rí sí ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè àgbáláyé ibi tó ti ṣe ìpàdé náà ibẹ̀ ní Nuhu Ribadu ló ti ṣe ní àlàyé pé ní tí ó jẹ́ nǹkan gbòógì tó ń ṣe ìfàsẹ́yìn fún ètò ọ̀gbìn orílẹ̀-èdè nàìjíríà kò sẹ́yìn àìsí ètò ààbò tó bá ọmọ orílẹ̀-èdè yìí fínra ó ní gbogbo wa bá a ṣe wà lórílẹ̀-èdè yìí àgbẹ̀ kúaba ó ní gbogbo wa ẹni tí bàbá rẹ̀ ò bá jẹ́ àgbẹ̀ tóun gangan ò jẹ́ àgbẹ̀ a sì jáde nídìílé àwọn àgbẹ̀ tó ní fún ìdí èyí kò sí bá a ṣe fẹ́ kó yan àwọn àgbẹ̀ kéré lórílẹ̀-èdè nàìjíríà nípa ètò ọ̀gbìn aṣíwájú òní orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tó gbé yín aya jẹ́ òun náà ní àìsí ètò ààbò tó bá àwọn àgbẹ̀ fínra ní inú oko pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí fúlàní darandaran àti tàwọn báńdíìtì tó kù tí gbogbo wọn ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ ó sì ní àlàyé wípé ìpèníjà kan gbòógì ó ní àìsí ètò ààbò ní orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé gbogbo àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ kọ̀ọ̀kan làwọn náà bá fínra ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè nàìjíríà ó ní ó sì tí ì dúró jù tó sì dúró tán lórí àìsí ètò ààbò tó sì ń ja ogun rẹ̀ tí ó sì ní ìgbàgbọ́ wà pé àwọn yóò ja ogun ọ̀hún ní àjàṣẹ́gun láìpẹ́ yìí ó ní torílẹ̀-èdè nàìjíríà ó fẹ́ le ju tàwọn tó kù lọ torí pé orílẹ̀-èdè yìí ó tóbi púpọ̀ ó sì ní àwọn ènìyàn èyí tó pọ̀ nínú èyí tó ṣe àkọsílẹ̀ wípé èèyàn tí kò dín ní 150 million ó ní wọ́n bá ètò ààbò fínra àìsí ètò ààbò fínra ní orílẹ̀-èdè nàìjíríà ó ní báyìí o a ti dúró a sì ti ń gbé ìgbésẹ̀ láti ṣẹ́gun náà ní àṣẹyè lásìkò tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba tí a bá yìí. kò dín ní ajínigbé mẹ́ta táwọn ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa lásìkò ìdojú ìjà kọ ara ẹni èyí tó wáyé ní ìpínlẹ̀ Delta. àwọn ọlọ́pàá èyí tí ASP Robinson Julius tó ṣe bẹ́ẹ̀ ṣáájú wọn níbi pàtírò tí wọ́n ń ṣe ní òpópónà Ogele sí Pàtánì ní ìpínlẹ̀ Delta onama ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa àwọn oníṣẹ́ láabi ajínigbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé pé àwọn oníṣẹ́ láabi ọ̀hún ó ní wọ́n wa ọkọ̀ bọ́ọ̀sì ní oríta mẹ́ta ti Òhèrè ní ìpínlẹ̀ Delta ọ̀hún níbi tá ti ní bá ṣe rí àwọn ọlọ́pàá tó ń ṣe pàtírò oníṣínà ìbọn bolẹ̀ tí àwọn ọlọ́pàá náà ti pàkìtì mọ́lẹ̀ tọ́jọ́ dojú ìjà kọ ara wọn níṣe ní ọwọ́ àwọn ọlọ́pàá ọ̀hún ló dùn àwọn ajínigbé náà dáradára nínú ètí wọn ni wọ́n ṣe wọ́n lọ bí ọ̀sẹ̀ ṣe ń ṣejú wọ́n sì gbìyànjú láti lọ rèé tọ́jú wọn ṣùgbọ́n nílé ìwòsàn náà ti padà ṣe bẹ́ẹ̀ dágbére fún ayé táwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí irú ìṣẹ̀lẹ̀ bí eléyìí ó ní èyí tó wáyé ní ọjọ́ 24 ní oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Delta bákan náà níbi tí wọ́n ti ní ọwọ́ ba àwọn ajínigbé ẹlẹ́gbẹ́ òkùnkùn àti adigunjalè ní ìpínlẹ̀ ọ̀hún. wọ́n fi orúkọ arákùnrin kan Ifeanyi Okolie èyí tó pọ̀lọpọ̀ tó mọ̀ sí Black Jesus tí wọ́n fi orúkọ rẹ̀ léde wípé ó jẹ́ adigunjalè nílùú Asaba tí ń ṣe olúlu ìpínlẹ̀ Delta nílùú tí wọ́n ní ó máa ń jí ọ̀kadà àti oríṣiríṣi dúkìá àwọn ènìyàn gbé lọ nígbà tí ọwọ́ bá níṣe ni ó jẹ́wọ́ pé ògbóǹtarìgì adigunjalè ní òun ó sì bá ìbọn AK-47 lọ́wọ́ rẹ̀ wọ́n tẹ̀ẹ́nu dáadáa ló bá mú wọn lọ sí inú igbó níbi tán fi ara sínkù sí níbi tán ti bó bìtìbìtì ìbọn ìléwọ́ pistol ní ibẹ̀ bẹ́ẹ̀ náà ni ó jẹ́wọ́ wípé àwọn táwọn jọ ń ṣiṣẹ́ náà ó ní Ogochukwu Emmanuel Joseph Egwu àti Yakubu Yusufu tọ́wọ́ sì ti bà àwọn ènìyàn náà léyìí tí wọ́n ní wọ́n bẹ ní gbàgà àtìmọ́lé àwọn agbófinró ti ìpínlẹ̀ Delta. bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí ènìyàn tí kò dín ní 23 ní ìpínlẹ̀ Niger àti Enugu kúrò lákàtà àwọn ajínigbé. gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ACP Múyìwá Adéjọbí èyí tó ṣe ní àlàyé ó sọdúnmọ̀ wípé lógúnjọ́ oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nǹkan bí dédé aago 10 alẹ́ ó ní àwọn oníṣẹ́ láabi ajínigbé náà ṣe ìkọlù sí abúlé kan èyí tó pè ní Ayindogo àti Tàǹgbùnù ní ìjọba ìbílẹ̀ Múyà tí ń bẹ ní ìpínlẹ̀ Niger níbi tán ti ní wọ́n jí arákùnrin kan èyí tó orúkọ tiẹ̀ ń jẹ́ Usman Daina tán jí gbé àti àwọn mẹ́rin
mẹ́rin míì lẹ́yìn bí ọjọ́ méjì wọ́n fi Usman Dayina wọ́n fi sílẹ̀ lẹ́yìn tí ó san owó ìtúsílẹ̀ fún wọn tán àmọ́ àwọn mẹ́rin tó kù wọn náà fi sí àkàtà wọn kó tó di pé àwọn agbófinró wọn wá ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ tó sì lọ rí dóòlà àwọn ènìyàn mẹ́rẹ̀ẹ̀rin tó kù ní ìpínlẹ̀ Niger níbi tó ti dárúkọ Deborah Dayina, Gambo Amos, Cyprus Titus àti Sati Iko èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbà wọ́n kalẹ̀ kúrò ní àkàtà àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Enugu níbi kan ti ṣe nálẹ̀ pé inú igbó kan tọ́pẹ̀ ní tó wà ní àárín Uvuru sí Upata ní ìjọba ìbílẹ̀ Uzo Uwani oní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé níbi kan ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tó jí gbé tó ń ka tí wọ́n jẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀. Bákan náà inú igbó tọ́pẹ̀ ní Amala Egazi ni wọ́n ti dóòlà ẹ̀mí ènìyàn 2 ní ọjọ́ 19 inú oṣù karùn-ún ọdún tá a wà yìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ òjò ìbọn èyí tí wọ́n rọ̀ pẹ̀lú ra wọn àwọn ajínigbé àti ọlọ́pàá nù. Bẹ́ẹ̀ ni ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tá a tún wà nínú rẹ̀ yìí inú gbótọ́pẹ̀ ní tó wà láàrin òpópónà àlà Enugu sí Kogi níbi tó ti dóòlà ẹ̀mí ènìyàn 8 nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ rọ̀jò ìbọn fáwọn oníṣẹ́ láabi ọ̀hún tẹ̀mí ìkan lára àwọn ajínigbé náà tó bọ́ táwọn méjì ṣe bẹ́ẹ̀ gbé ọgbẹ́ ọta ìbọn tá gbé wọ inú igbó sálọ. Ológun owó ìpínlẹ̀ Enugu èyí tọ́wọ́ bà ní Sẹ̀mẹ́ bọ́dà ó mà ti ṣe àlàyé pé òkú àwọn ènìyàn tá bá ní àjàalẹ̀ ilé òun iṣẹ́ àwọn ọ̀tá òun ni òun kò mọ̀ kankan nípa rẹ̀. Ẹni tó jẹ́ oníṣègùn ìbílẹ̀ tí ó tún jẹ́ ológun ọ̀rọ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Obilevi Obieze èyí tí ó na pápá bora lẹ́yìn tí àṣírí rẹ̀ tú pé ó ṣe bẹ́ẹ̀ ní òkú àwọn ènìyàn ní inú ilé rẹ̀ tí ó wà àjàalẹ̀ ilé rẹ̀ tó wà ní Umuojo ìjọba ìbílẹ̀ Ezeagu ní ìpínlẹ̀ Enugu ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà bá ṣe ti fi léde ṣáájú nípa pé wọ́n ti kéde rẹ̀ lẹ́yìn tán wá ṣùgbọ́n tó ti na pápá bora tó tó di wípé ọwọ́ àwọn immigration èyí àwọn ẹ̀ṣọ́ aláàbò tán rí sí wíwọlé àti jíjáde àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi páńpẹ́ òfin gbé ní Sẹ̀mẹ́ bọ́dà ní àná òde yìí níbi tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé láyé tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbédé àtìmọ́lé ibẹ̀ ló ti ń ka àkàrò tó ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó sì ṣe ní àlàyé wípé oníṣòwò ńlá ni òun kì í sì ń ṣe oníṣègùn ìbílẹ̀ àbí ológun ọ̀rọ̀ ó ní òkìrìkà ni òun tà òun sì ń lọ sí Benin Republic ni tó ti fẹ́ lọ máa tẹ̀síwájú nínú iṣẹ́ òwò tí òun ṣe kó tó di wípé wọ́n gbé òun ní ọ̀nà ṣe Yorùbá ní bí ilẹ̀ bá mọ́ bá obìnrin olókoòwò nàbì níṣe ni yóò pẹ́ ẹbọ ní sàárà wọn ní ọ̀rọ̀ arákùnrin Obieze yìí nígbà tí wọ́n tún fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé bóò ní tàwọn ènìyàn tán bá ní inú àjàalẹ̀ ilé rẹ̀ sì jẹ́ ó mà ṣe ní àlàyé pé owó mọ̀ kankan parẹ́ ó ní àwọn olóṣèlú ò ní wọ́n lò ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi bà orúkọ òun jẹ́ ó nítorí pé òun ní oyè ọba ìlú àwọn kan báyìí bẹ́ẹ̀ ni wọ́n sì ti gba oríṣiríṣi ọ̀nà láti mọ́ lè jẹ́ kí òun dé orí àléfà tó jẹ́ orí ipò ọba tí òun fẹ́ ṣe bẹ́ẹ̀ tó ń fẹ́ dé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ oníṣẹ́ láabi náà ní ṣe àfihàn fídíò rẹ̀ fún wa. Good evening. What's your name? What's your name? My name is Levi Obieze. Levi Obieze. Yes. You are from which state? From Enugu State. Where do you reside? I reside in Benin Republic. You reside in Benin Republic. What do you do for a living? I'm a businessman. You're a businessman. Where are you heading to now? I don't know where I'm heading to right now because they say before you will give some, you allow the person to talk. Do you understand? Because you were an officer, someone might say you are a killer or you are whenever you know that you are innocent. Whenever you know that you are innocent, even though they take you to hell, you will go there. The God of vengeance will still deliver you from anything. But you know there's an issue on ground concerning you, huh? An issue concern me is a political issue, something politics. Ẹ káàbọ̀ padà. Ìròyìn eléyìí ló ṣe bẹ́ẹ̀ tó pani lẹ́rìn músẹ́músẹ́ pẹ̀lú bí bàbá ọmọ tuntun ọmọ ìkókó kan bó ti ṣe bẹ́ẹ̀ dákú lọ rangbada lẹ́yìn tí ìyàwó rẹ̀ tó bí ìbẹ̀ta fún ní ìpínlẹ̀ Kogi. Ọ̀rọ̀ dàbí eré orí ìtàgé ní ilé ìwòsàn Federal University Lọ́kọjà Teaching Hospital ní ibi tí arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Adamu Mohammed
Tẹ̀nímù tó ti ṣe bẹ́ẹ̀ dákú lọ ran gbadan lẹ́yìn tí ìròyìn ayọ̀ jáde fún wípé ìyàwó rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ tó bí ìbẹ́ta sí ilé ìwòsàn ọ̀hún. Ní kété tó gba ìròyìn ayọ̀ náà tán níṣe ni arákùnrin Ádámù ló bá ṣe bẹ́ẹ̀ tó ṣubú lulẹ̀ ran gbadan tó sì dákú lọ ran gbadan lẹ́ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán rọ́ mi lé lórí. Ìjẹ́ kí ló dé kí ló fà á? Ó ní lásìkò tá a wà yìí nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lèun tún ṣe bẹ́ẹ̀ tó ń bí bẹ̀ta. Ẹ̀yin ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ẹ tètè dìde sí ìrànlọ́wọ́ òun o kẹ́ ẹ ṣùgbọ́n òun torí pé òun ò ní ga bẹ́ẹ̀ ni òun kò ní go irú ìròyìn bẹ́ẹ̀. Ó ní èyí tá a ti mú wá ṣáájú níbi tí ní ìpínlẹ̀ Ondo níbi tí arákùnrin kan náà tó ti ṣe bẹ́ẹ̀ ná pápá bora tó sá lọ tó fi ìyàwó àti àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta èyí tó jẹ́ ìbẹ̀ta tán bí tó fi hàn lẹ̀ sí ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ondo. Gbogbo ẹ̀ ẹ̀rín ayọ̀ náà Elédùmarè yóò máa fi pa ẹ̀kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa oore kàbìtì oore kàǹkà àti dúkìá táàfin máa tọ́jú gbogbo àwọn ọmọ náà Elédùmarè yóò dálé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan sí ẹjẹ́ pẹ̀kẹ́dùn. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti fi gbé ta báyìí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí kò fi ara rọ lára láàrin ọdún méjì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti wà lórí àlééfà. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí kò dín ní 150 million ní àìsí ètò ààbò bá fínra báyìí Nuhu Ribadu la ní ó sọ èyí sóde. Bákan náà la ní kò dín ní ajínigbé mẹ́ta táwọn ọlọ́pàá ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa lásìkò ìdójúìjàkọ rẹ̀ ní ètò wáyé ní ìpínlẹ̀ Delta. Àmọ́ wá wípé ọwọ́ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ti dóòlà ènìyàn 23 ní ìpínlẹ̀ Niger àti ti ìpínlẹ̀ Enugu kúrò lákàtà àwọn ajínigbé. Ológun owó tí ọwọ́ tẹ̀ ní Sẹ̀mẹ́ bọ́dà èyí tó jẹ́ ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ tó jẹ́ ológun owó ìpínlẹ̀ Enugu òun ló mà ti ṣàlàyé ọ̀rọ̀ pé òun ọmọ kankan parẹ́ ò níṣẹ́ náà fẹ́ borúkọ òun jẹ́. Níparí a ní ìròyìn ayọ̀ òun ni ó pẹ̀kẹ́ ẹni tó sì ṣe bẹ́ẹ̀ rẹ́rìn músẹ́ pẹ̀lú bí bàbá ọmọ tuntun ó ti ṣe bẹ́ẹ̀ dákú lọ ran gbadan lẹ́yìn tí ìyàwó rẹ̀ tó bí ìbẹ́ta fún un ní ìpínlẹ̀ Kogi. Títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà o. Àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́ ó dàbọ̀. In my village don't want me to be that next of king. So they are planting evil against me front and back so that I can fall. That is the major issue. And people, PG of my village come and demolish my house. Are you a native doctor? No. You're not a native doctor. No. PG of my village come and demolish my house. So all these things is just to weak me. As I'm talking to you now, I'm homeless. I don't have house. Who demolished your house? PG of my village. What is PG? President General. President General? Yes. As a king? No, President General of my community. Okay. Yes. So why did he demolish your house? Because they are the one that planted something that is disturbing me. What is that? Something like what? I'm a businessman. What type of business? I sell Africa. For where? For me, 7. Okay, and that is where you live? That is where I live Yenawa Vodo Homes. In Benin? Yes. Do you have passport? No, I have ID card. You don't have international passport? No. No airport passport? No.